because èmi rántí ilé mo ń kí àwọn tó wà ní Nàìjíríà but kí ẹlẹ́dàá ìyá mi àtàwọn ọmọ mi kó dáríjì mi. àwọn lẹ pè. àwọn ni mi ò pè because ojú tí mi pé má lè kọ́mọ́kọ́mọ́ má lè pé ẹ̀ẹ́dẹ̀ sẹ́ni 5,000 sí mi bó mo ti fẹ́ rí. àǹtí fọ́nà òun ti sán tán òun ti ṣe freedom òun náà tún máa ṣe freedom ní ti ṣe àṣẹwó Ọlọ́run ṣe freedom wọ́n máa san 50,000 òun dẹ̀ máa pẹ̀lú àkàrà 6 mo ní god damn it ẹni tó ṣe freedom ṣe àṣẹwó láì ṣe tailor ó wà òkè bẹ́ẹ̀ o. wọ́n ní ìjọba nílùú wa ni wọ́n máa ń fún yín jàre ó ní 2,000 1,000 15. èyí ni ìrírí ohun tó ń ṣẹlẹ̀ sí Adéọlá nílẹ̀ Mali nípa bí wọ́n ṣe ní kó wá ṣe òwò nàbì ìyẹn àgbèrè ṣíṣe nílẹ̀ Mali. ẹ já farabalẹ̀ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ s'Adéọlá yìí ìyẹn nílẹ̀ Mali. kéèyàn gangan láti fàjà mọ́ra wa lọ́wọ́ gidi seriously jẹ́ ká tètè para wa síbí ká má wulẹ̀ kọjá bí ká mọ̀ pé bá a ṣe ń bọ́lẹ̀ nínú Mali lákòókò ń kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó bẹ́tà. nígbà ìbọn tí mo wá fi opó ti tèmi sọ́rí o pé èmi wá fi balance ẹni 1.5 wà lọ pé yálà yẹ ẹ wá láti Nàìjíríà ó ti ẹ bẹ̀rù ìwọ torí bí ẹ̀fọn tó dàbí kí n mú ẹ báyìí kí n rún ẹ mọ́wọ́ báyìí. The money wey my family sell no even owe you. Wait o so if I come balance it with my toto you go collect that money. ojú ẹ o mọ̀ pé ha ẹ̀dùn ọ̀nà tó máa tiẹ̀ ní ó máa sanwó báyìí fún mi mọ́ kàn wá fóònù mi rí nígbà tí mo wọlé owó nù báàgì ó ti mú PS ó ti mú ìyẹn dẹ̀ sọ fún mi pé tó bá ti lè mú ó ní kódà kí n balance ẹ̀ ní 50,000 sífà 50,000 million pé kò ní fún mi ní kinní yẹn padà pé kò ní fún mi o pé sá kí n mọ bí mo ṣe máa tètè ṣe kí n tètè lọ tọ́jú PS pé tó ti bá máa padà sí Nàìjíríà pé á lè kò ní difficult fún mi láti rìn lọ́nà pé tó yún PS yẹn gangan kóun ni mo fi wọlé kóun náà ni màá dẹ̀ fi jáde padà kí n lọ tọ́jú ẹ̀ ó ti mú kí n tó dé bẹ́ẹ̀ mi ì rí mọ́. So you carry your great mama all the way from Nigeria come dey balance 145 million with toto your mama no get sense o you go Nigeria now go call your mama come your great grandma dey come here come balance with that 1.5 no be me. wọ́n sọ fún pé wait o the time wey my sister wan send me for you she no send you my pictures she no send me you na even know say na my mama make dem wan come sell for me sef I no go let you come because as I dey look you say no go fit balance I no go fit balance you. ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV lábẹ́ ọmọ aláṣẹ mídíà òun náà la sì wà. ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Adéọlá ọmọ Lájùmọ̀kẹ́ George tí Jùmọ̀kẹ́ George ké gbàjarè wípé òun wá lọ́jọ́sí tí Abíọ́lá Adébáyọ̀ gbìyànjú láti bá a dá padà sórílẹ̀-èdè Nàìjíríà. ẹ wá gbọ́n tójú ẹ̀ rí lórílẹ̀-èdè Mali nípa bí wọ́n ṣe fi òwò nàbì lọ tani àfi kó wá ṣiṣẹ́ aṣẹ́wó dandan wípé láì ṣiṣẹ́ aṣẹ́wó kò sí bó ṣe fẹ́ kú lórílẹ̀‐èdè Mali ẹnìkan ló tiẹ̀ ta sórílẹ̀‐èdè Mali ọ̀hún wọ́n sì ní dandan ni kó san 1.5 ìyẹn owó gbèsè tó jẹ láti wá sílùú ọ̀hún. ẹ wá gbọ́ làbárè látẹnu Adéọlá yìí ẹ wò ó púpọ̀ ọ̀rọ̀ ń bẹ ẹ ṣáàdùó ń bẹ ẹ má kú ń bẹ tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá ní ìkànnì yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV ẹ já ṣíà ẹ lọ́ọ̀fẹ́ ẹ subscribe síbẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o ẹ jájọ máa bẹ́tù ọ̀hún bọ̀. tàgbà yẹn ṣàyàn kó wá fún mi ní mẹ́sì pé ó bímọ wọn wálé lèmi àti ọmọ tí ó jẹ́ kí n lọ sí Mali làwa ríra wà náà àǹtí ọmọ mo ní ọ̀kan ní Mali o wípé ẹni yẹn ó ní pharmacy wípé ṣebí ṣẹyìn náà ni ẹ ṣáà lè dá handle business tó bá sílẹ̀ mọ́ nìyẹn pé ẹni yẹn ń kọ́ ṣé ó kú ni ẹni lẹ́ni ò kú ó fẹ́ wá sí Nàìjíríà láti wá ṣe pé ó fẹ́ sinmi pé kò fẹ́ lọ sí mabókàn wẹ́nà tó máa bá handle business wa náà kò sí problem pé tó bá ti já ká gbé bọ́ọ̀dì ká máa lọ ni owó ṣáà náà là ń wá so kọ̀ọ̀kan bí wá ní pé anytime tẹ́ bá ti ready ẹ jẹ́ kí n mọ̀ wá ní kí ni mo máa mú wá ní ẹni láti mọ ẹni tí wà wípé tòun kan ní wípé òun máa yá mi lówó tí màá fi lọ òun máa bá mi ṣe PS kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹ́lò ká tí mo máa lọ pé so tí má ti dán tí owó oṣù tí má kọ́ gbà wípé kí n sọ pé mo dá owó òun padà fún òun wá lókè pé kò sí problem so aṣàgbéra means dágbére fún anybody mi ìdágbére fún wọn sí mi sọ kankan fún ẹnì kankan lẹ́yìn mi àti ọmọ yẹn nìkan àti Ọlọ́run. ẹ sọ fáwọn ọmọ yín mi sọ fún anybody tó fi mọ́ ọmọ mi sọ kankan. why. mo kàn decide láti má dágbére náà ni. ẹ kàn decide láti má dágbére. la fún mi fẹ́ sọ fún anybody. ok ẹ continue. so mo aṣàgbéra bá ṣe wọ́n lọ sí ìrìnàjò mọ̀ pa kí ló ń ṣẹlẹ̀ mo wà lọ́kàn mi pé àtọ́kẹ́ ó ti ń lọ fà ó ti ń kọjá ìyẹ́ báyìí o ọ̀nà bó tún lélẹ̀ yìí mo rántí pé yà ọmọ Boko Haram ṣé kì í ṣe ọ̀nà tó bá lọ jáde wọ́n máa pa everybody dànù ni o ìgbà ní Kútọ́nù láti wọ mọ́tò wọ́n pe mọ́tò yẹn ní African 2 àgbà Tógò kọjá
àgbà Ghana kọjá aṣáà oríṣiríṣi àwọn ìlú yẹn kọjá tó wá débì kan bíi Texas bí i pé àtẹ̀wárí anything ibẹ̀ yẹn dá ibẹ̀ yẹn tó jẹ́ pé kò kán bá pààyàn síbẹ̀ lọ́dún kan kò sẹ́ni tó máa mọ̀ kò sí ẹyẹ níbẹ̀ aṣáà lọ gbà míì a máa dúró 4 days journey ni by road a máa dúró nígbà míì bí àwọn èèyàn fẹ́ kírun wọ́n fẹ́ ṣe a máa dúró bí atabárí bí tá ti lè wẹ̀ táwádé Mali wọ́n wà pé bọ̀ kan ní Bamako yẹn ó dàbí Abuja capital wọn ṣe understand ó dẹ̀ ti fún mi ní nọ́mbà yìí pé tí má ti dé Bamako yẹn pé ọ̀dọ̀ ọ̀rẹ́ nǹkan tó jẹ́ pé mo lè máa stay sí ipò òun ti sọ pé àǹtí òun bọ̀ kókó bóun take care àǹtí òun pé wọ́n máa gbọ́ ọ̀dọ̀ ẹ lọ sí ibi iṣẹ́ kó ti ní kò sí problem nígbà tó wá bọ́lẹ̀ ní Bamako yẹn mo ṣáà pé ẹni yẹn pé mo ti wà ní Bamako bó ṣàṣedé wọ́n ò gbà ó wá sọ broken pé now you dem send for me mo ní now be my sister friend who be your sister friend I be your madam wọ́n kọ̀ wò pé madam ta ni ṣé Nàìjíríà ni lady yẹn bódà kó ti wà ní Mali tí kò máa ń ṣe woman trafficking wọ́n máa ń ra àwọn èèyàn láti Nàìjíríà lọ sí Mali láti fi ṣe business ṣe get mo wá surprise pé kí ló ń ṣẹlẹ̀ ṣé ìwọ ni oní pharmacy kan ni mo fẹ́ wá bá ni àbí mo ṣàn rò sọ́kàn pé wọ́n kì í wetin dey happen because my sister tell me say na your house I wan dey live so that go dey go work from your house wetin dey happen say which kind work I buy you your sister sell you for me make you come pay me 1.5 million money 1.5 million kini naira or sefa mo wá confused pé kí ló ṣẹlẹ̀ ní abá ti sọ àdírẹ́sì nù ni mo dẹ̀ tún wo pépà tí mo dẹ̀ Bamako náà ni princess lórúkọ ẹ̀ nọ́mbà ẹ̀ náà dẹ̀ lélẹ̀ mo tún fly ṣe pé ṣé bí na you mo wá sọ fún pé wait o the time wey my sister wan send me for you she no send you my picture she no send me even I even know say na my mama make dem wan come sell for me sef I no go let you come because as I dey look you say no go fit balance I no go fit balance you I no fit because my family no owe your family money talk less I go come balance you wait wetin I wan dey do for na one for you come dey hustle na hustle for what na aṣawo me so you carry your great mama all the way from Nigeria come dey balance 145 million with Toto your mama no get sense o you go Nigeria na go call your mama come your great grandma dem come here come balance you that 1.5 no be me you go do this I die let me die shebi na to die na only one person dey die na let me die the money wey my family sell no even owe you wait o so if I come balance it with my Toto you go collect that money open mouth you go build house see o me I no fit balance it shin wey be ni na what for you o no dey cost me o I no go even fight you sef I go call my mama I be Asian girl I go let you know say I be Asian girl I go show you pepper wait na me wan show you pepper na me go show you pepper I go beat you no go remember say you wan call your mama kéèyàn gangan láti fàjà mọ́ra wa lọ́wọ́ gidi seriously jẹ́ ká lè tẹ̀ para wa síbí ká má wulẹ̀ kọjá bí ká mọ̀ pé bá a ṣe ń bọ́lẹ̀ nínú Mali lákòókò ń kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó bẹ́tà wípé ìbọ̀tí mo wá fi opó ti tèmi sorry o pé èmi wá fi balance ẹni 1.5 wá lọ pé yálà yẹ ẹ wá láti Nàìjíríà ó ti ẹ bẹ̀rù ìwọ torí bí ẹ̀fọn tó dàbí kí n mú ẹ báyìí kí n rún ẹ mọ́wọ́ báyìí kí n gbé ẹ mì ó ti ẹ bẹ̀rù kó jẹ́ kó rí mi yẹn lásán èrò bà ẹ́ ó dẹ̀ fi pé bí o ṣe rí mi adé lè fún ẹ lówó yẹn wàá dẹ̀ gbà tán wọn ní fi bẹ́ẹ̀ dògbò family ẹ̀ ó yẹ bẹ̀ sí ń lérí fún mi òun á pe màmá òun lé ń sìn màmá òun jẹ́ ipò ní wòlíì lọ́wọ́ ní babaláwo lọ́wọ́ ń ṣàǹlà wọn wípé bẹ́ẹ̀ mi ṣe wà ní Mali èmi ò tún rántí ilé mọ́ èmi ò ní rántí ẹbí mọ́ mi ní rántí ọmọ mọ́ mi ní rántí anybody mọ́ go ahead pé ó free láti ṣe gbogbo nǹkan tó bá wù ẹ́ but you fit kill me if you want but you see that 1.5 with my Toto is 0 the number you dial is not available mo ṣàbà fà bẹ́ẹ̀ àjọ ṣe gbogbo ẹ̀ aṣáàdébi tí wọ́n ní afẹ́sùn adébẹ̀ yẹn náà ibẹ̀ yẹn bíi báà ni bọ̀ wọ́n ń ṣe tó jẹ́ wípé tíyàn bá lọ ọ̀sẹ̀ kan yẹn níbẹ̀ èèyàn lè kú because number one Mali jẹ́ ibi tó jẹ́ pé ó hot àwọn ọmọ Mali gan wọ́n ń kú anyhow wọ́n ń kú nílùú yẹn wọ́n máa ń kú gan but èmi tó jẹ́ mọ̀ yí pé mi ò gbó mo mọ nature mi tẹ́wọ́ tí orú bá mú mi jù òye máa kọ́ mi wọ́n wá sọ fún mi pé see this way you carry me kọ́nẹ̀ you don't buy market o because I no go fit sleep here I no go fit you too dey complain na today you go sell the hustle na today you go dey hustle go dey balance me my money wait which kind money sef I owe you money no be money I take buy you your sister no collect money your sister wey sell you for me she collect money okay how much she collect 250,000 call am back make he send that money for you so person send me for you 250 you wan come collect 1.5 sefa that 1.5 sefa náà tá a bá ṣe sówó Nàìjíríà ṣe máa lọ bí 3 million tá a bá ní ká calculate ẹ̀ dáadáa ṣe understand ok mọ̀ pé jẹ́ kí n ṣì fi lẹ́nu kárí ẹ̀ balẹ̀ máa wá lọ bá ní tútù
bóyá orí ẹ̀ máa pé wá tí oorun pé àyẹ̀ni yóò lè ṣe nǹkan tó ń fẹ́ kó ṣe later ta jẹun tán ta ṣe mú wá lọ bá mú ní princess abeg o let's forget say we don shout we don abuse ourselves that one na normal thing shey you get we be Nigeria so forget that one you know say Nigeria we get shoko small for head so let's talk amicably now so wetin you dey talk that time be like say I no understand very well the thing wey be say you too wicked you see me today come dey abuse my generation sorry forget that one let's go straight to the point. Hey, your sister blessing she say she be your sister na two of una dey stay together she say you dey look for work you say na you tell am say you wan travel say make you say you come marry say me na me go tell am say I wan travel I no even tell anybody say I wan travel even though I wan travel no be this kind abule village na I wan travel to but this place na big like I no even know maybe I fit tell my people say na one country like na village be this one no be country you say I give am 250,000 I tell am say shey you don tell your sister say she go balance me say she tell you but this one wey come dey tell me now I no understand o nobody tell me anything and the person wey sell me for you be say she know me I fit do clean I fit do anything I no fit do asewo if you say another one I fit do balance you your transport now that your transport I wan pay you sefa 250,000 sefa na I go balance you you see another maybe I fit take care of pikin small pikin o maybe house toys o house help I fit do that one go give you that your transport to work but that 1.5 that one na zero I no fit give you but dem no tell me anything like that shey you dey hear I no know about that one no the only thing wey me know say you go pay me my 1.5 na hustle na every day I go buy book for you you go dey write am maybe na 100 fit give me a day maybe na 200 sefa fit give me a day I say with my toto I go dey give you 200 sefa 150 sefa a day with my toto the toto sef don come and I no even remember maybe I get toto again as in like I no get strength if I do one once na I fit faint cause person wey you wan carry all the way from Nigeria you no even want to say the person dey strong say she go fit do wetin I wan make she dey do for me I know person wey dey put me for trouble but now you don put yourself for trouble because I no go fit do anything I fit know say another work no dey I fit give you my transport that 50 sefa na only that one I fit do but to dey hustle you know those people as I come say I no dey spit I no fit talk baby e be like say make I dey vomit I dey see them say everything dey irritate me then dey pass everywhere dey smell I no fit chop again na dem go come climb me abeg o no be me then this one wey you dey do now every girl wey dem bring come marry now if dem no pay their madam dem go mad that one no be me me wey come all the way from Nigeria if I wan come go back again na me go na no go fit do me anything because I no tell me before I comot if you tell me now I go sit down shey this thing wey I wan do shey e make sense shey I fit do am but you no tell me anything come carry me come here and see me as I dey like you say as I sit down like this you dey look me I go fit do wetin you want make I do I no go fit o make I no lie for you I no go fit balance you o sha fit be no did dey be like say this one wey you dey talk I no fit lis ten to you this way I don be say you go pay me my 1.5 mo sha ran o bó ṣe àṣẹ bọ́sìtà tán nìkan náà àwọn tí ó wà lọ́dọ̀ bàbá gbé à àǹtí ẹ ní choice o ẹ ní choice ṣé wọ́n sọ fún yín ni wọ́n ní wọ́n sọ fẹ́mi o ọ̀tọ̀ nìkan tí wọ́n sọ mo lọ́mọ tó dẹ̀ mú mi wáyé mo lọ́mọ tó àtijọ́ gbé dáadáa blessing mo náà àtijọ́ gbé dáadáa tó mọ̀ wá mi tó mọ̀ nǹkan tí mo lè ṣe mo ní bí àtúnyẹ̀ ló ṣe sọ fún mi pé nǹkan tó fẹ́ wà fún mi ṣe lé kò dẹ̀ sọ fún mi pé òun ta ẹ̀mí fún yàn kankan ó ní wípé mo fẹ́ wá báyàn ṣiṣẹ́ ni ipò òun dẹ̀ mọ̀ yá mi lówó tí màá fi lọ pé màá dówó yẹn padà fún mo ní nǹkan tá a jọ sọ nìyẹn. ṣẹ́yìn ò pé ni. ṣé blessing yẹn. mi á pè mò ń bọ̀rọ̀ bọ̀ mo wá sọ fún kẹ́yìn pé kò sọ fún mi o mo ní kò dé yẹ kí blessing ṣe orúkọ báyìí fún mi pé mi dẹ̀ deserve kan báyìí lọ́wọ́ blessing pé sọmọ yẹn ṣáà bá mi sọ̀rọ̀ pé ẹ ṣáà máa ní sùúrù tẹ́bà tiẹ̀ ní ọ̀zọ́ ẹ máa fọgbọ́n ṣe ni bóyá ọlọ́run lè ní kẹrí àánú gbà kẹ́ràn èèyàn tó yẹ pé ó lè yẹ kó ní bíbá yìí pátápátá jẹ́ pé ẹ máa lọ sí jẹ́ pé ti máa rí iṣẹ́ gidi kankan bẹ́ẹ̀ mo wá bí yẹn pé ṣé òun ọ̀zù ló lòun ọ̀zù ni ó náà sọ fún òun ó lòun nípa pé wọ́n sọ fún òun pé báwo òun ní ẹbí òun ní ara kò sí bóun ṣe fẹ́ survive lòun ṣe wá sí ibi báyìí ó lòun dẹ̀ ti balance ẹ̀tọ́ láti bí oṣù méjì mo ní o ti san 1.5 lòun ti san tán lòun ti ṣe freedom mo ní tún máa ṣe freedom ní ti ṣàṣẹ́wó ó lòun ṣe freedom wọ́n máa san 50,000 ó dẹ̀ máa pẹ̀lú àkàrà mẹ́fà mo ní god damn it ẹni tó ṣe freedom ṣe àṣẹ́wó láì ṣe tailor ó wà òkè bẹ́ẹ̀ ó ní ẹ máa gbọ́ sister tẹ́ bá ti dé Mali wọ́n sọ fún yẹn gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ sọ mo ní má sọ ti tèmi ẹ sọ tara yín mo ní nǹkan tó wọlé ìdá tẹnu ó wá ló fi ẹ̀mí ẹ̀wé láti Nàìjíríà wá sí irú ìlú báyìí àwọn tó jẹ́ wípé ọ̀nà náà tó bá wọn ní Nàìjíríà kan tó má fẹ́ gbé yẹ kó ṣán wọn lẹ́nu ni pé you know they see person wọ́n máa gun orí ẹ̀ orí wọn ṣe ń rùn ni mo dé ìgbà sí mo fẹ́ tọ́ mi lè tọ́ débi tí mo sọ pé mo fẹ́ lè jẹun ebi ń gbé mi mo ṣe wọ́n yẹn gbé ebi ń gbé mi wọ́n wá ní ìjọba èrè wá ni wọ́n máa fún yín jàre ó ní 2,000 1,000 15 2,000 sefa 2,000 sefa yẹn tá a bá ṣe sówó Nàìjíríà bóyá 5,000 naira
1,000 sefa yẹn tàbá ṣe bóyá 3,000 àbí nǹkan so 1,500 wọ́n ṣe bá ṣe ń fún wọn nìyẹn wọ́n sọ èlò lẹ́mọ̀ wá ń pa ní èdè òní tíṣẹ́ bá wà bọ̀ tí sìn kò síṣẹ́ tíṣẹ́ bá wà ní èdè bóyá láti àárọ̀ di àárọ̀ ọjọ́ kejì àwọn lè pa bóyá 200 wọ́n lè pa 150 ó ní wọ́n báwo lẹ ṣe ń ṣe. ọkùnrin mélòó nìyẹn. ọkùnrin 20 lè gorí wọn lójúmọ́ ọkùnrin 50 lè gorí wọn lójúmọ́ wọ́n fẹ́ sanwó fún màdàmú wọn ni ó ní torí àwọn máa ń ṣe mítìn pé táwọn bá ń ṣe mítìn yẹn táwọn bá ń dájọ́ yẹn pé kí owó màdàmú wọn kó lè tètè tán àwọn lè mọ́wọ́ méjì káwọn máa dá 50,000 ojoojúmọ́ wọ́n ní táwọn bá ń dá níbi kan tí wọ́n máa dá àwọn tó lè máa dá bíi 70,000 sefa níbo pé tí ó máa di táwọn bá máa tó wòye bá máa kọ òun lè kó 500,000 sefa fún ọ̀gá òun kó kù mílíọ̀nù ó ní tóun fi sanwó òun tán kò ju ẹ̀mẹ́rin lọ ó nígbà tí òun dẹ̀ ń bọ̀ ó náà ṣiṣẹ́ fún òun wípé mọ́mí ẹ̀ lọ mú un sọ́dọ̀ babaláwo kan pé wọ́n fún un nílẹ̀kẹ̀ wọ́n kó lẹ̀kẹ̀ sí òun nídìí wọ́n fún un lọ́ṣẹ dúdú pàtó òun débi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀ṣì mo ní sáwọn olóhùn yìí ló rọ́ọ̀ṣì ẹ wọ́n dẹ̀ ń gorí ọkùnrin dẹ̀ balẹ̀ torí pé òun níyẹ̀wò ní fámìlì ó jẹ́ ọmọ ìjọ alámùlà lásán lòun ṣe wàá rówó ẹ̀ ṣàjọ àdé nàìjíríà ń sin tó ti ló tó wọ́ lọ́n ga lọ́kọ́ tó bá máa fẹ́ sọ onímọ̀ yìí pé public toilet lòún gbé sílé nínú ti public toilet nínú ti di àkìtàn mo ní iṣẹ́ aṣẹ́wó mo ní àkìtàn ní public toilet gidi original pẹ́pẹ́ everybody àtẹ̀já àtẹ̀ràn tó ń da ìdọ̀tí sí ní àǹtí ẹ máa ń sọ bẹ́ẹ̀ wọn ò ní choice ni mo ní má sọ pé ò ní choice tó bá yarí mọ́ wọn lọ́wọ́ àti pé sorry mo tilẹ̀ pé fún ẹ náà ló ti sọ fún wọn pé o máa ṣe mo ń sọ pé kèsì tèmi yàtọ̀ sí títí ẹ̀ mo ń sọ bí mo ṣe wà yìí tó rọrùn tí mo fẹ́ sùn lálẹ́ mo lè sùn kí n má jí mọ́ tó bá kàn kí n ṣiṣẹ́ aṣẹ́wó yẹn mo ní ṣe wá rí kíní pẹlẹbẹ yìí tó bá bá mi fàájú máa para mi sí lọ́rùn mo ní kò pẹ́ mi rárá máa para mi sí lọ́rùn tó bá ti pè yẹ kó wá mu mi ìṣá lè kú ní ìsinyìí kán fi sílẹ̀ kan ní kó máa lọ ó sọ fún mi kó máa ṣe wọ́n dẹ̀ máa pa òun náà mo ní sọ tó bá ti pè yẹ ní kó fọwọ́ mú ọ̀nà ìṣá ní sùúrù tó mọ̀ nǹkan tó ń fẹ́ sọ mọ́ báyìí nísìnyí nǹkan tó ń fẹ́ sọ mọ́ tó wá lẹ́yìn ṣá mo ṣáà mú náà pa kí ni mo wá fẹ́ ṣe báyìí o mo kàn ṣe gbọ́ ẹ̀ka lẹ́ ní ẹ̀yìn mi nìyẹn náà pé ẹ̀ka lẹ́ ní máa lè wájú ọkùnrin wá ní à mo ní ọkọ ẹ̀ka lẹ́ o pé à ṣé Yorùbá lẹ́yìn ni à kọ̀ọ̀kan bí wá ní à wọn ò kí ń ṣe Yorùbá pé ọmọ Mali àná pé bọ̀ wọn pẹ́nẹ́ǹtì ń bòun sí Nàìjíríà mo ní à Ọlọ́run ṣeun náà ṣẹ́yìn ṣẹ́yìn mo ní èmi ṣẹ́yìn dé ní èní yom ní à ìlú yìí ń dẹ̀ ga ní gbogbo ẹ̀ ń gbóná àti fẹ́ kú látàrọ̀ tàbí wá ní à nǹkan kò lè ṣe pé bí Mali ṣe máa ń gbóná nìyẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa ń lókè pé à ẹ ti ẹ̀ wá pé mo máa nídìí ẹ̀pù yìí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn pé Ọlọ́run ṣe pàjọ gbọ́ èdè ara wa pé mo nídìí ẹ̀pù yìí wá ní à kí ló ṣe mí à ṣẹ́rí ìwèrè tí wọ́n tà mí fún mo ti gbá kádà pé wọ́n tà mí wọ́n ní tó tà mí pé bí ọmọ náà ni ó ṣe jẹ́ sí mi bọ́ mi ní kò sí nǹkan tí mo fẹ́ ṣé ó ti ṣe náà pé à ẹ̀pù lẹ lè ṣe pé iṣẹ́ ìwèrè tán ń ṣe èmi ò lè ṣe o pé tán bá rí iṣẹ́ mi jábí àwọn tó ń ta oúnjẹ àbí bí a pé mo lè máa bá wọn gba ọmọ dání láti máa tọ́jú ọmọ kí mo dẹ̀ tọ́jú àgbàlagbà náà pé kọ́ṣà bá mi wá kan bá wà ní à pé ibi báyìí pé Mali pé kò sí iṣẹ́ wípé bí yẹn fẹ́ máa tọ́jú àgbàlagbà àbí nǹkan kan bẹ́ẹ̀ pé kò sí ó nítorí pé bóun ṣe wo mi kankan pé mi ní lè ṣe àwọn tó ń tọ́jú àgbàlagbà ní Mali ó nítorí pé ibi tó ń gbé gan pé mi ní lè stèsì bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ máa ní òkè pé bí ọmọ ń pọ́ wọ́n ṣàní pé kọ́ tó ṣẹlẹ̀ ní pé òun lè bá mi rí ti oúnjẹ ní kìbọ̀kọ̀ náà jìn fíléèjì ni ibẹ̀ pé òun máa sẹ́ndì nọ́mbà woman yẹn sí mi pé torí òun fẹ́ kí màdámù mi pé kó rí wa bá ṣe jọ ń sọ̀rọ̀ pé torí ó mọ òun dáadáa pé òun máa ń báwọn èèyàn tó bá ń sùn máa ń help wọn pé nǹkan bẹ́ẹ̀ wọ́n wá ní àpéta ní màdámù pé ṣọmọ yẹn fún yẹn ẹ má pè ní màdámù tèmi o ó ní ṣe pé òun náà ṣàtàyẹ fún wọn ni wọ́n lè tà mí fún ọkùnkùn wọn bí dá kò lè ṣe màdámù mi láéláé ó ṣàfi ọ̀rọ̀ yẹn ṣeré tògbà tó wá di ìjọ́ kejì bọ́ yẹn wá sẹ́ndì Ọlọ́run ló wá ní pé kí n kọ nọ́mbà woman yẹn sílẹ̀ àṣebèrè yẹn ti wọnú yàrá tó fi mí sí ó ti lọ mú fóònù mi ó ti lọ tọ́jú ẹ̀ kí ni sọyàn kọ́ndẹ̀ ti já mi sí pé kí n mú ps mi nǹkan tí mo bá fi dé síbẹ̀ yẹn pé èmi ni àwọn yẹ́lò kíní kan pé kí n tọ́jú ẹ̀ o mọ̀ pé ẹ̀dúró náà tó máa tiẹ̀ ní ó máa sọ pé báyìí fún mi mọ́ kàn wá fóònù mi rí nígbà tí mo wọlé owó nù báàgì ó ti mú ps ó ti mú ìyẹn dẹ̀ sọ fún mi pé tó bá ti lè mú ó ní kódà kí n balance ẹ̀ ní 50,000 sífà 50,000 mílíọ̀nù pé kò ní fún mi ní kíní yẹn padà pé kò ní fún mi o pé sọ kí n mọ bí mo ṣe máa tètè ṣe kí n tètè lọ tọ́jú ps pé tó ti bá máa padà sí Nàìjíríà pé á lè kò ní difficult fún mi láti rìn lọ́nà pé tó yẹ ps yẹn gangan kóun ni mo fi wọlé kóun náà ni màá dẹ̀ fi jáde padà kí n lọ tọ́jú ẹ̀ ó ti mú kí n tó dé bẹ́ẹ̀ mi rí mọ́ mo jókòó báyìí mo sunkún pé báwo ni mo ṣe fẹ́ ṣe mí ìdẹ́gbọ́ bámbára lédè tó ń sọ ní Mali àti fresh kò dẹ̀ sí tí mo gbọ́ nínú méjèèjì tó mo wá lọ bá ẹ̀gbọ́n yẹn pé mo nídìí fóònù pé idiot yẹn ti tọ́jú fóònù ó dẹ̀ ti mú ps pé ibi tí mò ń lọ yẹn pé báwo ló ṣe jìnnà sí wọ́n ní láti bá má kó yẹn pé sí ibi tí mò ń lọ yẹn pé màá ní 30,000 sefa lọ́wọ́ mo ṣe báyìí kò sí 30,000 kọ bọ̀ mo ní alẹ́ ìdẹ́ni yìí báyìí mi ìmọ̀kan tó lè ṣẹlẹ̀ pé ó dẹ̀ lọ́jọ́ láti ìsìnkán ní ọmọ Nàìjíríà tó dé lánàá ti kú o lẹ́ni àkí má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí bìkọ́ tó bá máa di tọ́fù ní ìsìn máa ṣàtì pé kí n gbé ṣàtìta kí n máa ọ̀zù mí ìdẹ́lẹ̀ ọ̀hán kankan mo ní so possible kí n wọlé nsìn kí n lọ gbógun jẹ wọ́n ní àpá àti calm down ẹ má ṣe bẹ́ẹ̀ kankan òkè kílẹ̀ fẹ́ kóun ṣe fún mi náà bá mú nídìí fóònù tó láti lè communicate pẹ̀lú woman yẹn mo dẹ̀ nídìí owó ní kọ̀kọ́ tó máa ṣe pé òun máa yá yín ní òun fẹ́ yá yín ní o pé tẹ́ bá ti dọ̀hùn ẹ máa san padà mo ní ẹ má wọrí ẹ trust mi máa san
wọ́n ní kò tẹ́ máa ṣe ní wípé ẹ máa wọlé ẹ máa tilẹ̀kùn lẹ́yìn tẹ́ bá ti tilẹ̀kùn lẹ́yìn tó bá ti kó fẹ́ jálẹ̀kùn yẹn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́ paná kẹ́ sùn mo dẹ̀ wọlé mo dẹ̀ ti ṣe kọ́tólíkì ṣe mo sùn nígbà tí mo rí pé wọ́n ti ṣe wọn tán fẹ́ ṣe tán tó bá ti wọ́ sùn tán bẹ́ẹ̀ tó di bí nǹkan bíi 1 everybody máa lọ sùn kí bọ́ǹbù máa jábọ̀ wọn lè gbọ́ ṣe ọ̀nà àṣà gbogbo iṣẹ́ tán ti ṣe tán ti wọ́ sùn tán ti gbò wọ́n mọ́lẹ̀ bí aṣọ òfin tán ti ṣe ẹ̀wọ̀n bí tán bá wó sí wọn dàbí ìgbàjẹ́ pé wọ́n kú ni tó ń fún rẹ̀ ó máa ti sùn lọ bí wèrè kò lè mọ̀ lọ́dọ̀ bí táìmù yẹn mo ṣáà jáde mo bọ́ síta mo rí pé ilẹ̀ tí mo dẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bí tí èèyàn ò mọ̀ kí èèyàn má lọ fi òru dúdú níbẹ̀ mo ṣáà ra tilẹ̀kùn yẹn àwọn aṣẹ́ wọn máa sùn di wọ́n lè sùn di 12 ọ̀sán tó bá ti ṣẹ́ di 1 òru sí 2 òru tún di 12 ọ̀sán èmi lè sùn di ó lè tibẹ̀ sùn di 4 ṣe understand tó bí mo ṣáà ṣe gbé báàgì mi yẹn mo ṣe gba village lọ nìyẹn ṣàbílẹ̀ pé nígbà tí mo dé village yẹn ó ní lady kan tí mo rí níbẹ̀ mo wá sọ fún lady yẹn pé mo ṣáàkì ní èdè ìkíni rà pé ọmọ nàìjíríà ni ọmọ nàìjíríà nípa kí ni mo wá ṣe mo ní à pé ọ̀rọ̀ yẹn gba sísọjà pé àmọ́ sọ́dẹ́ta pé wọ́n fún mi ní nọ́mbà woman yẹn ni pé woman yẹn ni mo wá kọ́ ní woman yẹn ń ta oúnjẹ wọ́n ní à pé woman yẹn pé Mali.I pé ṣe mo lè bá Mali.I ṣe mi ní jẹ́ pé kí n tẹ̀ ṣe máa ṣe yẹn pé ọlọ́run tún lè la ọ̀nà bòmíì wọ́n ní à bọ́ àwọn Mali.I kì í sanwó gidi iṣẹ́ tẹ́ lè ṣe àti mi kí n má iṣẹ́ tẹ́ lè ṣe níbẹ̀ iṣẹ́ aṣẹ́wó mo ní èmi ló ṣiṣẹ́ aṣẹ́wò bí ẹ̀ náà ni mo ṣe ń wá mo ní ṣe kí woman yẹn máa fún mi ní 10,000 sefa máa ṣe kí mi máa fabọ́ ó pè mí ẹ má bínú mi lè ṣiṣẹ́ aṣẹ́wó ní àṣẹ bẹ́ẹ̀ náà ṣe bí mo ṣe fine ó bí mo ṣe mo ní ẹ má bínú àǹtí mo ní ṣe àmọ́ pé kan tí ẹ̀yin lè jẹ èmi ò lè jẹ ìwọ ti tèmi ni mo ní ó lè ṣe mí lẹ́ẹ̀kan sí kémi gbàgbẹ́ kú mo sọ èmi ò lẹ́mìí ẹ má bínú ẹ bá mi wá ní pé ok ẹ má wọrí màá mọ nǹkan tá a máa ṣe pé bọ̀ ṣé ẹ máa sùn mí lè sùn síbí báyìí pé kílẹ̀ tó ṣú ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa gẹ́ẹ̀tì woman yẹn pé mo pé ẹ máa hustle mi dẹ̀ fẹ́ fi tèmi disturb nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé àti pé ẹ má bínú mi nílé sùn sí orí bẹ́ẹ̀ tẹ́ ti ń hustle wà ní àpékò wọn á dẹ̀ tẹ́ẹ̀kan sílẹ̀ mílẹ̀ tí ẹ má wọrí pé ẹ ṣáà mi sọ pé ká gẹ́ẹ̀tì woman yẹn wà lókè bá ṣáà ṣe kó sí ìrìnà láṣẹ̀wá woman yẹn nígbà tó lọ́wọ́ bá mi ṣe àbá woman yẹn bẹ̀ òun gbọ́ bá ń bára wọ́n ṣàjọ sọ wípé ṣé mo gbọ́ bá ń bá mú ní mi ó ní mi ìgbédè but jẹ́dẹ̀jẹ́ màmá gbọ́ ṣe pé owó mo ṣàmọ́ bí wọ́n ṣe ń ṣe ọ̀yà àti kọ́sọ́mọ́ pé torí àwọn màlẹ́ wọn láìkẹ́ ẹni tó bá ṣeré tí kò kì í dinú ìyẹn ni à pé ẹni tó rí kò síyàn tó máa kanra mọ́ kọ́sọ́mọ́ àbí wọn pé ẹ má wọrí kankan bẹ́ẹ̀ pé kò fẹ́ ṣe iṣẹ́ aṣẹ́ ó ní wọ́n sọ fóun pé iṣẹ́ aṣẹ́ kóun dẹ̀ lè ṣe pé òun tó ń wáṣẹ́ ó máa yẹn ṣàṣọ pé kó má wọrí pé ló máa san ìyẹn tẹ́ ló máa san 15,000 sefa bíyà 30-something thousand ṣe understand mo ní kò sí problem máa manage pé màá máa fi wá nǹkan jẹ because mi ò lè jẹ oúnjẹ wọn yẹn kankan bẹ́ẹ̀ ó máa wá ní pé kò sí wàhálà aṣáàjọ ń ṣe so ibẹ̀ ni mo ti wá mú àwọn Yorùbá kọ̀ọ̀kan tó yẹ pé àjọ ń gbọ́ èdè ara wa so èmi lè sọ yìí pé àgbẹ̀ máa yí pé kò lè sanwó pé ẹ̀ ṣe lọ sí city wọ́n ní ṣe Bamako ó wá nìyẹn mọ́ra pé torí ibẹ̀ ni wọ́n ti já wa sílẹ̀ ní ìgbà táwọn kankan bẹ́ẹ̀ pé àmọ́ ní ó sọ pé ní ìmúyan ní Bamako wọ́n lọ sí àwọn Yorùbá dẹ̀ pọ̀ ní Bamako jẹ́ pé wọ́n wẹ̀yàn tó máa bá wọn ṣiṣẹ́ wọ́n lọ́gbọ̀dọ̀ mọ̀ sọ̀rọ̀ pé oúnjẹ ni wọ́n tàbí ṣe pé oúnjẹ náà ní bísí àti tún lè ṣe pé yàtọ̀ sí pé èèyàn ń rajà èèyàn ló wẹ̀lò èèyàn rajà láti Nàìjíríà lọ sí Mali ó ní oúnjẹ náà lẹ́tún lè tà pété bá ti lè ọ̀zù ẹ̀ ń tẹ̀lé ní ẹ̀lẹ́ ọtún mi lè họ ìwọ̀n bá tí mo bá rí màmá manage wọ́n ní bọ̀ ẹ̀ nílé jẹun jẹun owó tó má sàn ìmọ̀ máa fi jẹun kí mọ̀ kówó oúnjẹ ni mò ń gbà so ìyẹn tí a wá rẹ́ni pé kò sí problem pé Ọlọ́run máa lànà bòmí fún Ọlọ́run ti rí àníyàn yẹ́dẹ̀ dó sórí promise yẹn pé ẹ̀ ní ṣe pé àwa táwọn ṣe náà kí owó wù wá kí bọ̀ ẹ má wọlé Ọlọ́run máa gbàkóso pé wọ́n á máa títí tí mo fi wá rí mọ́mì yẹn Yorùbá ni wọ́n oúnjẹ ni àwọn náà ta so àwọn náà so ibẹ̀ ni mo ti mọ̀ wípé àwọn Yorùbá pọ̀ gan ní Mali tó jẹ́ wípé àwọn Yíbò oríṣiríṣi èdè tó wà ní Nàìjíríà wọ́n kóra wọn jọ nígbà wọ́n máa ṣe meeting pé tí wọ́n bá rọmọ Nàìjíríà tí yà ń jẹ wọ́n máa help ẹ̀ bọ́ kíyàn tó lè locate irú nǹkan bẹ́ẹ̀ yẹn because àwọn tó wà ní village ń sìn tó bá yẹ pé mo ní agbára láti help wọn ni kọ́ mọ̀ yìí pé Bamako wà òkè wọ́n máa ráwọn tó máa rescue wọn wọlé mo máa ṣe àti Bíọ́lá because ṣáyé ní village yẹn àwọn ọmọ Nàìjíríà ń suffer especially àwọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ aṣẹ́wó àwọn ọmọ Nàìjíríà tó wà ní village yẹn wọ́n ibi ni míì ni wọ́n tó yẹ pé lánàá house ni wọ́n gbé tó wọn àti customer tó ń bá jọ fọ̀rọ̀ iye tí mo fẹ́rẹ̀ iye tí mi fẹ́rẹ̀ ó máa gún pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ní tí ó gbé yín wá tó ní ẹ fẹ́ san owó ńkọ́ ìyẹn ti gbàgbé yín báyìí. ó ti gbàgbé yàrá yẹ ẹ. ok so ẹ̀yin. ìdìgbà tí a dé lọ́jọ́ yẹn tí lady yẹn pè sorry mo gbàgbé bẹ̀ yẹn lady yẹn wá pé blessing láti máa sọ fún mi lórí fóònù pàtí yẹmi sórí yín pé ṣá. ẹ dẹ̀ tún fẹ́ máa kọ́ lọ́ṣẹ́ ẹ̀fẹ́ kí n róúnjẹ jẹ mọ́ ni ọmọ tó kó sanwó gidi fún mi ọmọ tí mò ń ta àwọn èèyàn fún tó sanwó gidi fún mi sórí yín pé ṣá ẹ dẹ̀ sọ lójú ẹ̀ pé mi ò sọ fún yín nínú àròṣìwò lẹ́ ń sọ yẹn. ó deny mo ní blessing èmi mọ̀ lọ́jọ́ bá jẹ́ yín kọ́ ṣọ́kọ́ orúkọ yín sínú 1,000 ni ó lè ṣe fẹ́ kó bá mi ni ibi tí mo ti lórí fóònù. ó dẹ̀ wà Naija. ó dẹ̀ wà ní Naija ó lẹ́yìn ẹ̀mọ́ tó bá máa payín kan payín báwo ìjẹ́ máa fún wọn lóhùn wọn. omi bọ́ náà ojú mi pé èmi blessing ọmọ màní ọmọ Àmọ̀kẹ́ ó ní ẹ̀hẹ́ olówó tó ń lò wá after ó ní ibi tí àwọn akọ̀ payín dànù akú dànù ti ni mo ní blessing èmi blessing
ó ní ẹ̀wẹ́ kúrá ń kú lórí fóònù jàre wá ló ń takò mí pé mi sọ fún yín pé iṣẹ́ aṣẹ́wó lẹ fẹ́ wá ṣe ó kè iṣẹ́ fẹ́ lọ máa tọ́ gúrú ní Mali níjọba lọ ṣe aṣẹ́wó ẹ jẹ́ iṣẹ́ aṣẹ́wó tẹ́lẹ̀ ṣe kẹlẹ̀ sanwó wọn fún ọ wọ́n pa yín dànù wọn láàánú ẹ ti dé Mali wọ́n pa yín dànù. mi mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́ mo kàn ń sunkún ni ó ní ṣe bí ìdè yẹ ló bá pe àwọn kan pé kọ́ mọ́mínà kan yẹ ra mo na sísá náà dé àbísà ṣe she tell am say na ṣẹ́ òṣì wọn kan dùn o mo kẹ́ ó dùn mí gan ṣùgbọ́n mo kàn rò wípé mo wá sọ kí nìkan pé ẹni tí àwọn ọmọ mi máa ṣẹ̀ tí kò ní dáríjì wọn Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣẹ̀ pé kí n má parọ́ fún yín ó dùn mí ó kà mí lára yìí pé àdàbí tó bá jẹ́ wípé mo ní sẹ́gun kan báyìí lọ́wọ́ blessing kò pẹ́ òde lọ àdẹ rí ẹ mọ́ mo ní láti máa lọ sí church pé Ọlọ́run ṣàánú fún mi ó má yẹ kí n kọ́kọ́ ṣe blessing o mo ní sórí yẹn lásán mo ní mo gbàwẹ̀ torí ẹ blessing mo wà ní church mo jí lágo kò rú mo búra sí òní ìta gbangba mo gbàwẹ̀ mo kọjú sọ́mọ̀ méje mo ní mo gbà nítorí ẹ blessing mo ní èmi nìwọ wá tà kí mo wá ṣàṣẹ onímọ̀ ìrì blessing sí Abíọ́lá mi mọ̀ gbà sí blessing lọ sí Mali tí blessing lọ yakuya tó yọ ọ̀dájú ọmọ sí Mali mo wá blessing káàkiri mo láti máa play mo gbà nítorí blessing ọmọ ọlọ́mọ tí mi mọ̀ yẹ tí mo babaláku wà bẹ́ẹ̀ rí from nowhere because èmi rántí ilé mo ń kí àwọn tó wà ní Nàìjíríà but kí ẹlẹ́dàá ìyá mi àtàwọn ọmọ mi kó dáríjì mi àwọn lẹ pè àwọn ni mi ò pè because ojú tí mi pé má lè kọ́mọ́kọ́mọ́ má lè pé ẹ̀ẹ́dẹ̀ sẹ́ni 5,000 sí mi níbo mo ti fẹ́ rí ìwọ̀nba tí mo gbà mo fi manage ara mi ni mi lè jó oúnjẹ lu wọn máa jẹun máa lọ ṣe ẹ̀wẹ̀ a máa rọ mi a máa wẹ̀ tá a bá fẹ́ tán fáànù lásán báyìí a máa sanwó ni lójúmọ́. ròyìn everywhere. àwọn èèyàn ló ń sọ fún mi pé nǹkan kan báyìí máa ń ṣẹlẹ̀ ní íńtánẹ́ẹ̀tì pé ṣé mo rí mo èmi ò rí anything because number one ní tí wọ́n ti ń blọ́ọ̀kù símù ní Mali wọ́n tó bá ti ní NIN nígbà mi dẹ̀ ń ṣọmọ ọlú wọn mi lè ní NIN mi ò sí ní íńtánẹ́ẹ̀tì mi rí anything sọ̀rọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló wá fi hàn mi lè wo mo fídíò yẹn jẹ́ báyìí mi lè sùn láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ táwọn yẹn kàn wá ń pè mí lóríṣiríṣi pé Fatim you know the see wetin dey happen to Fatim náà pè mí ní Mali. kí ni ìtumọ̀ Fatim? orúkọ Muslim ni Fatima. okay. Hey Fatim you know the see wetin dey happen you no go call your mama you wan kill that woman so na your mama be that say na what for you o you wey be celeb pikin come Mali come dey do ọmọdé alámọ̀lá na what for you o. kí ló wá ṣẹlẹ̀ báwo náà ṣe wá gẹ̀ẹ́tì yín. woman yẹn ti júwe fún wọn. already gbà tán wá débẹ̀ nǹkan. kò dẹ̀ sí náà ṣe máa débẹ̀ yẹn tí wọ́n ní mọ bí tí mo wà ṣe get so wọ́n wá wò pé ẹni náà ní láti ọ̀dọ̀ Mr. Abiola wọ́n kàn lè ní kán wá wo ibi tí mo wà pé. kò ń ṣe pé kán wá mú yín. ṣe pé bóyá kán wá mú pé nígbà tí mi kì í ṣe ẹ̀dìyẹ kán lè dídí kì mí mọ́lẹ̀ who does that táwọn babalaba bò wọ́n wá lù wọ́n bí. wọ́n rò pé okay jẹ́ kí n fi símù sí padà nígbà tí wọ́n fi símù sí wọ́n ti dé bus stop. wọ́n ṣàpè padà pé wọ́n là iṣẹ́ ti dé bẹ́ẹ̀ ni mo pé mi ò ní lọ mú wọn. wọ́n ṣe pé mi nìkan tí ẹjọ́ òun pa mí jẹ́ mo sunkún gan mi nípa yín àmọ́ ó ké gan dùn mí because báyìí ṣe yẹn ó ti ń ṣe mí lára bákanbákan tó yẹ wípé mi lè sùn mi tí sùn yẹn láti ìgbà tí mo ti ṣe wáyé náà ó sì mórí ìfà náà. nígbà yẹn àti pé ambassador àti pé honourable Abike Dabiri. wọ́n dárúkọ ọmọ mi wípé honourable Abike pé káwọn send mi sí pé kí wọ́n ṣe pépà mi pé kí n máa bọ̀ ní Nàìjíríà pé ṣé mo mọ̀ ní àmì ìmọ̀ pé bọ̀ ṣé. wọ́n ti dá sí so òun ló ṣe jẹ́ kí gbogbo kinní yẹn kó wá yá bẹ́ẹ̀ yẹn and everything and nǹkan tó wá ṣe wọ́n ṣe débi pé wọ́n parí gbogbo pépà yẹn that same day wọ́n wá sọ fún mi because before that time wọ́n ti sọ pé okay àwọn máa wo flight wọ́n máa fi flight gbé yín kúrò bẹ́ẹ̀ that you have to start coming on and everything but wà tán wá rí pé okay mọ́tò ń bọ̀ lọ́jọ́ yẹn gangan mọ́ ẹ̀ pé okay you have to leave Mali that same day. ohun ojú ọmọ rí lájò ọmọ ọ̀màlèdélé ròyìn tán ohun ojú ọmọbìnrin yìí rí lájò èyí tó sọ ń bẹ̀ lẹ́gbọ́n òun ló sọ ìrìn àjò ọdún bíi 4 láàrin ìṣẹ́jú péréte kí là ń sọ fún wa ni pé onírúurú àwọn èèyàn ni wọ́n ti rìnrìn àjò tó jẹ́ pé wọn ò padà sílé mọ́ ohun ayọ̀ pàtàkì ló jẹ́ wípé ọmọdé yìí rìnrìn àjò ó sì padà láyọ̀ àtàlàáfíà ẹ̀rí ń tójú ẹ̀rí báyìí tí ò bá jẹ́ ṣe pé Abíọ́lá àti ọpẹ́ pàtàkì lọ́wọ́ màmá wa Dábírí àtàwọn tí wọ́n gbìyànjú gbogbo láti jẹ́ kí ó padà sórílẹ̀-èdè Nàìjíríà òun gan ti gbàgbọ́ pé àfikún òun ó kú síbẹ̀. ìkànnì Yorùbá Parapọ̀ TV òun náà lẹ́ ń gbọ́ yìí ẹ subscribe síbẹ̀ mọ́ kú òun bẹ́ẹ̀ ká lè jọ máa gbádùn ara wa dọ́ba ni o bọ́bá sì ṣe ń lọ àtàwọn ìròyìn yàjóyàjó míì àwa ò mọ̀ ní jákẹ́tì yín ó di sí o ẹ bá wa like ẹ comment ẹ subscribe síbẹ̀ ẹ ká lè dọ̀rẹ́ ara wa bá ti ń jáde má gbàgbé o láti tẹ bọ́tìn èyí tó jẹ́ ti aago tó wà ńbẹ̀ tí ó máa rán yín létí tákòókò bá tó àlàbá yín tí ò ní bèjì rèé o á tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ búburú kan ò ní ṣe yín búburú kan ò sì ní ṣe mí ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde.
wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ.